ọpọlọ tó wà ń bí ojú èmi gangan fúnra mi. èmi gan mọ̀ bẹ́ẹ̀ púpọ̀ nu ọpọlọ tó wà nìyẹn tí jìbìtì ló pọ̀ jù. bẹ́ẹ̀ ọba lu jìbìtì láyé kò ní rí ṣe. ọ̀gbẹ́ni bọ́ọ̀sì kan mọ̀ owó lẹ́dọ̀ ilé tó fi ní kí n má mọ̀. Amẹ́ríkà la pè bí kámẹ́rà tó wà lórí òfurufú ó pọ̀ jù wá lọ. Amẹ́ríkà ni if you see something say something if you hear something say something. ṣé pé àgbọ̀dọ̀ wọn gbọ́dọ̀ ká mọ́ wa lọ́wọ́ báyìí ẹgbẹ́ tó kí la ṣe wá fẹ́ ṣòwò tó wà bẹ́ẹ̀ báyìí. mo ti máa ṣe májà kó pẹ́ lọ́wọ́ ẹ̀ májà kó pẹ́ lọ́wọ́ ẹ̀. ọmọ oríṣi tí mo fi kó má pẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ nílùú lè mi tọ́mọ bẹ́ẹ̀ gẹ̀ ń fara balẹ̀ ìwọ máa wà rálẹ̀ kí n mọ tó wà ń bẹ̀ ní sòrò. báwo lèmi ṣe wá fẹ́ mọ tó tọ́ sí. máa ṣàlẹ̀ ṣé sọ́ọ̀ bìlífù mi ni sọ́ọ̀ trust mi ni sọ́ọ̀ trust mi ni. ọ̀rẹ́ tó bá yẹjú kó bá yẹ o tó bá yẹjú kó bá yẹ o. ọlọ́run ó lọ jẹ́ owó ńlá báyìí ó lọ jẹ́ owó ńlá ó lọ jẹ́ owó ńlá. ọ̀kẹ́ owó kìkì ló wà bẹ́ẹ̀ tó $100 tó wà bẹ́ẹ̀ yáfẹ́ tó mẹ́wàá $100. wá ìwọ́dà owó ni jákèjádò ṣe bí kò sí kámẹ́rà bí. ní sòrò sọ́rí bó ṣe wà yìí mi gbọ́dọ̀ fi gbogbo ara kó tán bí wo bí wo mi gbọ́dọ̀ fi gbogbo ara kó tán bí mo ti fi orí 100 tó wà bẹ́ẹ̀ afẹ́ tó bí mẹ́rin yẹ fún ọ ní 100 méjì 100 méjì ìwọ bá bó ṣe wà ní àwa fara balẹ̀ tó bá tẹ̀lé bá àti gbogbo ilẹ̀kùn ní ilé wọ́n sọ pé méjì mo fún wọ̀nyí bí mẹ́rin ló wà ń bẹ̀. àwa jọ pín dọ́gbandọ́gba. díẹ̀ tó ní nǹkan ní $200. ó yẹ kó tiẹ̀ máa yìn mí. ìwọ nídìí owó ń sìn. bẹ́ẹ̀ ni o jẹ́ ọ̀rẹ́ mi. ó nídìí owó ń sìn. ọ̀rẹ́ ìyá rẹ̀. mo máa ń gbádùn ẹ. bẹ́ẹ̀ ni torí mo mọ̀ ẹ́ náà pé èèyàn dáadáa ni ẹ kó tó lè fún mi $200 nínú 400 tó bá ní 100 ló fẹ́ fún mi kò sí tí méje máa gba kámú náà. mo parọ́ fún ọ rí. 200 yìí bó ṣe wà yìí tó o bá ṣe owó ńlá ni o. jẹ́ ká kó padà sọ́dọ̀ ìyá àṣàbí. èlé lọ fẹ́ lọ sọ́dọ̀ ìyá àṣàbí. ṣé kí n máa lọ bẹ̀ nígbà yẹn tó bá dẹ̀. máa lọ síbẹ̀ máa bẹ́ ń bẹ̀. mo ti gbàgbé pé mo lo oògùn jẹ̀díjẹ̀dí kan. àṣàyè délé tí n bá wá tú alẹ̀ tán máa bẹ́ ń bẹ̀. má pèsè. ọ̀lẹ́ ní ká mo san lẹ̀. iṣan ìyá àṣàbí yẹn dẹ̀ máa. iṣan ìyá àṣàbí iṣan tó dáa ni. àmọ́ mi yọnu 200 tèmi o. a fún ẹ lówó tí n bá dé. mo ṣe yọnu tiẹ̀. ọ̀rẹ́ mi máa retí mi. ọ̀dẹ tó bá yọ̀ mọ̀ bára Ìlọrin Ìlọrin gbọ́n akànlé jàmbá ni àgbọ̀n. Another. Kíni? Mo dá bad business ni o. This is a bad business. Mo ti fún ní $200 kan ló wà bẹ́ẹ̀ mo ti fún ní 200. Àwẹ̀ ìwọ́dà wá. Bad business ni o. Nígbà tí mo tú owó yẹn 100 ẹyọ kan ló wà ń bẹ̀ gbogbo èyí tó kù yóò tẹ̀ wọ́ $10 kówó mi bá bad business ni. má ṣe rékéré 200 yìí tẹ̀mí ní gbogbo kò bá torí $100 yẹn ò bá wọ 20-30 mo ti yànda fún ẹ ò lè gbà ní 200 wọ́n mi mọ́. Ọlọ́run mà ní dojú tiẹ̀ ọ̀bà pọ́wọ́ yọ eléyìí kò wọ 120 ọ̀rẹ́ ẹyọ kan ṣoṣo ló wà bẹ́ẹ̀ gbogbo èyí tó wà bí yóò wọ 10. bóyá gbàdán ti sáré fẹ́ mọ́ lọ ẹ̀wọ̀n èmi ò lè yọ 200 nílẹ̀ o. wá. mi ò lè yọ lẹ̀. wá bí this is about business. wá bí fọ́pọ̀ tí mo sọ. pọ́pọ̀ tí mo sọ. mi ì fẹ́ jà ọ́ mi ì dẹ̀ bẹ́ẹ̀ hákìú. gbà owó eléyìí àjọba pẹ́lẹ́ yìí ta kó owó ti tèmi. ọ̀gbẹ́ni mi ò lè kólẹ̀ o ìtọ́nà ń kọ́ mọ́ mi torí mi gbà ó ní mo ti gbà ẹ̀dá náà kò lè gba 200 lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọ ní gbọ́dọ̀ sí o. kí ló fẹ́ ṣe. sọ́dọ̀ tí bá sọ ọmọ agídí lọ́wọ́ mo lè pọ́ ọlọ́pàá sí ẹ o. o lè pọ́ ọlọ́pàá sí mi o lè jọ làwọn méjèèjì
o lè làwọn méjèèjì. o lè jọ làwọn méjèèjì. o lè pe ọlọ́pàá sí o. o lè pe ọlọ́pàá sí mi. owó tí a jọ rí ló wà lọ́wọ́ mi kì í ṣòwò ẹ̀. owó tí a jọ rí o ní. irọ́ ìyẹn ti wà lọ́wọ́ tiẹ̀. àní irọ́ ti wà. ọ̀gbẹ́ni tìmí lẹ̀ jàre. ọ̀fẹ́ lu kwara gẹ̀ẹ́sì. ọ̀gbẹ́ni mi ò ní gbà fún ẹ o. mi ò ní gbà. ọ̀fẹ́ lu kwara gẹ̀ẹ́sì. kí ni wọ́n fẹ́ ṣe. bá a kọ́ ọmọ ìjà. kí ló fẹ́ lu ẹgbàá níbi. ẹ mà ṣe ẹ ṣe. bàbá gbà mí kí ló dé torí Ọlọ́run kí ló dé. kì í sí. ojoojúmọ́ lẹ́nu máa jà ní kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́lágbà mi nílò òyìnbó. mi mọ bí tí mo ti ṣàgbákò bọ̀bọ̀ burúkú yìí. kí ló ṣẹlẹ̀. àjọ lọ. ó dé ẹrù pé bẹ́ẹ̀ náà mo gọ̀ tó ní o. àní kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n kí ló wá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ̀ sọ. àrípọ̀sì ọwọ́ ẹ̀ yìí nígbà tá a àrípọ̀sì olówó tó wà bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ tu wo ń ta kò bọ́ sẹ́gbẹ́ kan ó tu wo nígbà tó dé onígbogbo tó wà bẹ́ẹ̀ kò ju 400 lọ mo dẹ̀ gba alápámú ó fún mi ní 200 mo ti wá lọ ó wá sáré padà fún mi pé nígbà tó máa padà yẹ̀wò yẹn wò gbogbo owó tó bá mi ò ju 120 lọ pé kémi kó 200 tó kọ́kọ́ fún mi yẹn wá káyọ̀sẹ̀ wá jọ pé 120. mo rò pé wọ́n ní làákàyè tó pọ̀ ga èdè ẹjọ́ ga face to face. mo ní ẹgbàálẹ̀ mi tó wà mo ní làákàyè kí ló ṣe. America said if you see something say something if you hear something say something. pàṣẹ rí òkè nìyẹn mo wá ní pọ́ọ̀sì yìí o ká má wulẹ̀ tu pé you camera is everywhere. mo dẹ̀ wo gbà tí mo rí eléyìí ni mo kọ́kọ́ rí mo wá rò pé 100 ni gbogbo owó tó kù mo bá yọ 200 lápò tí tèmi mo bá fún un nígbà tí máa tó owó yẹn mo wá rí pé gbogbo owó tó wà ní ojú 120 lọ. ó dẹ̀ ti gba 200 ǹjẹ́ kó etí mo fẹ́ kó ṣe ni pé kókó 200 tèmi fún mi eléyìí lájọ máa pín. ẹgbẹ́ jẹ́ mo yàgò yẹn kí wọ́n fi 200 dílẹ̀ tó ti sẹ́gbẹ́ tó wà bẹ́ẹ̀ ju iye báyìí lọ. àní mo ṣe mistake ni. ṣe bá rí jàǹbá tá fún jàǹbá rà ní. bẹ́ẹ̀ni èké gbèké sọ̀rọ̀ ìrọ̀ ń parọ́ fún rọ́. ṣe rí nǹkan tá a máa ṣe báyìí kò yé mi fúnra mi torí pé ọ̀rọ̀ ìsọ́sílẹ̀ lẹ́nu ọ buyọ̀ sí. kò ní bàjẹ́ fún mi. ìṣó òṣè pọ́nlá iyọ̀ òṣè tù. kí ni kí n ṣe báyìí. èmi náà mọ̀ ká máa ṣe síbẹ̀ ráwọn èèyàn wa olóye ni wọ́n nílàkàyè ni wọ́n ẹ̀mí èjìlẹ̀ lórúkọ wọ́n bá yín sọ̀rọ̀ wọ́n á sọ ọkọ tẹ́ máa ṣe fún yín nínú comment section àwọn èèyàn wa ẹ lè jà bí o àwọn èèyàn wa wọ́n máa bá wa sọ̀rọ̀ nínú comment section.